Ẹ káàbọ̀ sórí Salaye, orúkọ tèmi ni Jedi Jedi. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lórí ìkànnì níbi la ti máa ń ṣàlàyé fúnra gbogbo nǹkan tí a máa lò. Kò ń ṣe egbògi basically natural remedy. Ibi la ti máa ṣàlàyé fún wa bí a ṣe máa lo àwọn nǹkan oríṣiríṣi bí ọsàn, bí àgbálùmọ̀, àwọn èso oríṣiríṣi láti fi dẹ́kun àwọn oríṣiríṣi nǹkan tá a máa ń feel ní àgọ́ ara wa. Kó tó di pé mo wá tẹ̀síwájú, ẹ kọ́kọ́ bá mi subscribe sórí ìkànnì yìí náà. Ṣé rí àwọn nǹkan tá a máa ń sọ lórí ìkànnì, àwọn nǹkan tí àwọn baba ńlá baba wa ti lò sẹ́yìn kó tó di pé àwọn oògùn èbó dé, òun ni àwọn nǹkan tá a máa sọ. So tó bá yẹ pé àwọn nǹkan tẹ́yin fẹ́ràn náà ni ẹ bá mi subscribe sórí ìkànnì, ẹ ṣé gidi gan. So lénìí mo kàn ní kí n sáré ṣe intro video nǹkan tí Salaye wà all about ni, and tó bá yẹ pé ẹ̀yin fẹ́ mọ̀ báyìí lè lo àwọn oríṣiríṣi yìí bíi àgbo tá a fi máa tọ́jú ara wa dáadáa, ẹ bá mi subscribe sórí ìkànnì. Orúkọ tèmi ni Jedi Jedi. Bẹ́ẹ̀ sì ni mo mọ̀ pé ẹ ní regret pé ẹ subscribe. Tẹ́yin bá wá ní nǹkan kan tàbí ìkejì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi nípa bẹ́ẹ̀ ṣe lè tọ́jú bóyá anything pẹ̀lú natural remedy, kò ń ṣe egbògi ni mò ń sọ this time, but natural remedy bí èso, oyin, àgbálùmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ fi lè ṣe tẹ́ fi lè tọ́jú ara yín ní on daily basis. Ẹ lè send ẹ sí comment section, then máa wà níbẹ̀ láti máa reply yín gbogbo bí everything bá ṣe ń lọ, bẹ́ẹ̀ ni màá dá yín lọ. So kò ní jù báyìí lọ lórí Salaye. So ẹ ṣàlàyé fún wa, àwa ó sì wá ìdáhùn sí. Tí ẹ bá rí value nínú fídíò tí ẹ wò tán, fídíò míì tí a fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yẹn. Bẹ́ẹ̀ sì ni ẹ lè lọ sórí comment section wa kẹ́ ṣàlàyé fún wa nǹkan tí ẹ̀yin bá ń feel ní àgọ́ ara yín. Bẹ́ẹ̀ sì ni àwa ó bá yín wá solution sí ní kíákíá. Ẹ ṣàlàyé o, ẹ dẹ̀ make sure pé ẹ subscribe.